Àyájọ́ jẹ́ ọ̀rọ̀ agbára èyí tó máa ń wá látàrí ẹ̀gbà wá, ìṣẹ̀lẹ̀ tàbí ìfihàn tó kọjá òye ẹ̀dá. Kí ló dẹ̀ ń di ọ̀rọ̀ àyájọ́? Ìṣẹ̀lẹ̀ ló ń di àyájọ́, àyájọ́ ló ń di àdúrà. Ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ó pọ̀ díẹ̀, àmọ́ kí n máa dáhùn lẹ́sẹẹsẹ. Arákùnrin yìí ní ọ̀rọ̀ àyájọ́ òun ló wà nínú Quran. Inú mi dùn pé kò sí èèyàn kan tó lè sọ pé Quran tí mo tú pé kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìtàn lásán ni. Ẹ rí wípé kò kì í ṣe nǹkan tó yẹ kán máa kà kẹ́ ẹ máa ṣe àmì sí. Ìtàn lásán ni. Arákùnrin wa ní ọ̀rọ̀ ló ń di àyájọ́. Ó wà nínú Quran pé ìtàkà yẹn àyájọ́ ni. Ó wà nínú Bible àyájọ́. Ó wà nínú ìṣẹ̀ṣe náà. Tí àyájọ́ bá wà nínú ìṣẹ̀ṣe fún àpẹẹrẹ, tá a bá sọ pé nǹkan tá a bá wí fún ọgbọ́n ni ọgbọ́n gbọ́, tán bá sọ ẹni tó ń gbọ́ kò ní sọ pé àmì, toró mọ̀ pé nǹkan tó ń sọ yìí kò tí ì débi àdúrà. Tó bá débi ìwúre ló máa sọ pé àṣẹ. Àyá tá wá kà yẹn Suratul Kautsar tí arákùnrin sọ pé Muhammadu kà ó fi ṣẹ́gun, irọ́ lásán ni. Kò síbi kankan nínú Quran, kò síbi kankan nínú ìtàn nígbà Muhammadu ó lo àyá yẹn ó fi jagun, ó fi ṣẹ́gun, irọ́ lásán ni. Ẹ wò, tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí ni òótọ́ máa bá. Kí la dẹ̀ ń pè ní òtítọ́? Ìmọ́lẹ̀ là ń pè ní òtítọ́. Kò sí bí òkùnkùn ṣe lè lágbára tó, kò sí bí irọ́ ṣe lè dùn tó. Tí òtítọ́ bá farahàn, irọ́ á dẹ̀ di ìkorò, kò ní dùn gbọ́ sétí mọ́. Tí ìmọ́lẹ̀ bá dé, òkùnkùn á pòórá. Lórí previous video tí mo ṣe tí arákùnrin yìí sọ̀rọ̀ lé lórí, òun ni mo fẹ́ fi èsì fún. I was actually expecting something more challenging, but nevertheless, ibi tí òye èèyàn bá dé náà ló lè sọ̀rọ̀ mọ́. Kò ní ohun tuntun kan tó fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ti máa ń sọ nípa Allah àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A tún máa ní kí wọ́n padà sílé kán lọ máa bọ ohun tí wọ́n bá ń bọ ńlé wọn, léyìí tó ń tọ́ka sí pé ó ní káwọn èèyàn kan lọ máa bọ òrìṣà. Ṣùgbọ́n mo fẹ́ kó yé yín pé ẹni tí ò bá sin Ọlọ́run, ohun tí ò tó Ọlọ́run ló máa padà sìn. Ìyẹn fẹ́yìn tẹ̀ ń tẹ̀lé tẹ̀dẹ̀ ń gbá ọ̀rọ̀ ẹ̀ gbọ́. During his analysis, while trying to counter this truth, I could see fear in him. I could see him shivering because he is ignorantly contending with something that is above him. Now, ẹ jẹ́ kí n sáré visit àwọn points here. Point àkọ́kọ́ tó kọ́kọ́ mú wá lórí ọ̀rọ̀ àyájọ́ tí mo sọ. Ó ní àyájọ́ títí wọn táwọn bá ń kà á, tó bá ti débi àdúrà làwọn máa tó máa ṣe àmì. Ó wá ní Quran kò ń ṣe àdúrà, ó ní ìtàn ni. Ní ìtó túmọ̀ sí pé ìtàn ni à ń ṣàmì sí, àbí? First of all, ẹ jẹ́ ká kọ́kọ́ wo meaning nǹkan tó ń jẹ́ àmín. Hebrew language ni amen. Ẹ jẹ́ ká confirm ẹ̀ ní Google. Ó ní the word amen is an ancient declaration of affirmation used across the Judaism, Christianity, and Islam faith to signify truth, agreement, and certainty. Now, literal meaning ẹ̀, only common translations include so be it, it is true, verily, or certainly. Meaning ẹ̀ nìyẹn. Kí ló wá bad nínú pé kó o sọ pé so be it tàbí certainly, àbí kó o máa jẹ́rìí sí ní tó ń kà pé òtítọ́ ni? Torí àmì agreement ni, you are agreeing with that person. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe àmì. Béèyàn bá hùwà èpè tán bá ka tàbá tí àdálé lórí, bẹ́ẹ̀ bá ṣe àmì kò burú. Béèyàn bá dẹ̀ hùwà àdúrà tán bá ṣàdúrà, ọ̀bí tán bá ti ń ṣàdúrà tẹ́ bá ṣe àmì kò ní palára kankan. Wọ́n wá máa wá ka ọ̀rọ̀ Al-Qur'an, ọ̀rọ̀ ìwé mímọ́, tán bá ń ka àwọn èèyàn ń ṣe àmì. Ṣó yẹ kí yẹn jẹ́ ẹ̀fọ́rí àbí kí n tiẹ̀? Wọ́n ní kọ́bọ̀ ṣàmì lọ́jọ́ sí ó ń ṣe fáàrí. Tí n bá wá ní Ànábì fi àyà jagun ó fi ṣẹ́gun, mo mọ̀ pé àwọn olóye èèyàn who are not babies, people that are spiritually sound, wọ́n ti mọ tí mò ń sọ. Ànábì ṣẹ́gun àbí kò ṣẹ́gun? Ànábì lẹ́yìn àbí kò lẹ́yìn? Ó wá ní pẹ́pẹ́sì kan, Al-Has ibn Wa'il, ó bí ọmọ rẹpẹtẹ, ìkànnú àwọn ọmọ ẹ̀ tó jẹ́ gọ́vnà. Ṣó lẹ́yìn àbí kò lẹ́yìn? Ṣé ń gbọ́rọ̀? Tí ò bá ń ṣe pé ẹ fẹ́ fi rọ́bù rọ́ mọ́lẹ̀, ẹ̀ ń wá ní tí ò sọnù káàkiri, ẹ̀ ń lọ ń tú orúkọ ẹ̀ jáde, orúkọ tán mọ̀, ẹjọ́ ìyá àjòkú dìde, tá ń ránṣẹ́. Ṣé irú ìyẹn ló yẹ kẹ́ máa compare sànàbì? Ẹ wo oníṣẹ́ ńlá, ẹ wo iṣẹ́ ọwọ́ ẹ̀ tó sì ń ròyìn ẹ̀ dọ́là, tó jẹ́ pé tí ìrandíran ẹ bá lọ tán, tí generation ẹ bá lọ, iṣẹ́ ànábì tún ṣe continue látayé dọ́run. Ìròyìn ànábì ò ní parẹ́ láéláé sallallahu alayhi wa sallam. Irú òjíṣẹ́ bíi tànábì ò nílò ọmọ kankan láti gbẹ̀yìn ẹ̀, bí Jésù ò ṣe nílò ọmọ kankan láti gbẹ̀yìn ẹ̀. Allah inscribed his remembrance in the heart of men and placed his praise upon their tongue. You see? Then point number 3. Ó ní mo sọ nípa àwọn tí wọ́n ń pààyàn fún Allah ní ìtí mo pè láwọn èpò nínú àlìkámà. Ó ní ànábì ló ní kó máa pa gbogbo àwọn tí ò bá ń ṣe mùsùlùmí. Mo ti sọ nínú fídíò mi kan tẹ́lẹ̀ pé ìgbà yẹn ìgbà ogun ni, ogun náà ń jà.
láàrin àwọn abọ̀rìṣà and the people of God. The polytheists against the monotheists. Àwọn abọ̀rìṣà yìí náà kó àwọn òrìṣà rẹpẹtẹ sínú Kaaba kó tó di pé Ànábì wá dé láti paná gbogbo àwọn adẹ́bọ. Ó dàbí ìgbà tí Jésù wọ temple lọ tó débẹ̀ tó wá rí pé wọ́n ti sọ di ọjà nílé ìjọsìn fún Ọlọ́run. Kí ni Jésù ṣe? For the first time ó bínú, ó dá gbogbo ọjà wọn nù, ẹ sọ lé Ọlọ́run dibi káràkátà. So similar thing náà làwọn ẹlẹ́bọ yìí ṣe. Ibi tó yẹ kó jẹ́ ilé Ọlọ́run tán ti máa jọ́sìn fún Ọlọ́run, àwọn mú wọn sọ di ilé òòṣà. Iṣẹ́ tí Ànábì dẹ̀ wá jẹ́ àfi kó jà bí ogun láti fi Islam lélẹ̀, láti fi ìdí òótọ́ lélẹ̀. Ẹ yé parọ́ fáwọn èèyàn. Don't quote the Quran out of context. When you are quoting, quote with context. In tó ṣẹlẹ̀ gangan tó fa ìdí tọ́rọ̀ náà fi ń wáyé. Ẹ má kàn mú ọ̀rọ̀ kẹ́ ẹ yí nítorí pé ẹ fẹ́ ṣàbòsí. Now, the most important thing to consider in this context is that when the prophet knew his death was near, he admonished the people at Mount Arafat. Láfta ìgbà tó ṣe hajj tán, the last hajj, tó fi admonish àwọn èèyàn on Mount Arafat. Ẹ rí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ was all about peace. Torí kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. So let's read some of it. The words are many. Ọ̀rọ̀ yẹn pọ̀, bọ́ jẹ́ kí n ka etí mo fẹ́ fi back ọ̀rọ̀ tí mò ń sọ yọ pé kò yẹ kí ẹnìkankan tún gbé idà kó máa pààyàn in the name of jihad. Kó dẹ̀ tún máa wá ṣe Allahu Akbar. Now the true jihad should be pure dawa nítorí pé kò sí ogun mọ́, Islam ti dúró. Now Ànábì ní ìkànnú àwọn ọ̀rọ̀ yẹn ni pé ó ní every right arising out of homicide is waived. Now meaning ẹ̀ ni pé àwọn èèyàn táwọn ẹlẹ́bọ yìí ti pa tán jẹ́ Islam, for example bíi Rabbi Ibn al-Harith, tó jẹ́ pé àwọn family wọn ṣì ń bínú pé àwọn máa gbẹ̀san padà ní. Ànábì ní pé kán má gba ẹ̀san ẹ̀, kán ṣe kíni, kán filẹ̀, pé kán jẹ́ kégbèrègbè nítorí pé ohunkóhun tán bá ṣe láti ìgbà yẹn lọ a máa bí wọn. They will account for it. Oore ọ̀fẹ́ kò sí fún wọn mọ́ nítorí pé kíni, ẹni tá a fi ṣẹ́rán tó jẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti ríṣẹ́ jẹ́, ẹ̀sìn Islam ti dúró, òótọ́ ti jọba. And the last of that sermon was an ayah revealed by God through Ànábì Muhammad. That's Quran chapter 5 verse 3. I'll read from the down part. Ó ní lónìí ni àwọn tó ṣàìgbàgbọ́ sọ ìrètí nù nípa ẹ̀sìn yín, nítorí náà ẹ má ṣe páyà wọn. Ẹ páyà èmi, mo parí ẹ̀sìn yín fún yín lónìí, mo sì ṣe àṣepé ìdẹ̀ra fún yín, mo sì yọ́nú sí Islam ní ẹ̀sìn fún yín. Ṣé ti wá rí reason tí any Muslim ò gbọ́dọ̀ gbé idà sókè láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ in the name of Allah. So táwọn bandits tó bá ń commit atrocity in the name of Islam, killing innocent people, then you are supposed to decipher their identity. And that is what I'm telling you, pé epo ni wọ́n nínú àlìkámà. Ibi tó yẹ kẹ́ wá channel effort yín sí, gbogbo ìlàkàkà yín láti bí Islam wò, ibi tó yẹ kẹ́ channel ẹ̀ sí ọ̀dọ̀ ìjọba ni. Torí ìjọba ló máa kápá wọn, ìjọba lè kápá wọn, àwọn náà máa ambush wọn, àwọn náà máa pa wọn rẹ́, náà máa finish wọn pátápátá tí ò ní sí bandit mọ́. Ìjọba ló lè ṣe, responsibility ìjọba ni, responsibility Ànábì kọ́, responsibility Ọlọ́run kọ́ lókè. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá ti wá pa wọn rẹ́ because gbogbo ẹ̀ ti létò, ìjọba ló gbọ́dọ̀ ṣe. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ń kú yìí, tó ń pa yìí, tí ìjọba dẹ̀ ní agbára tán lè ṣe nǹkan sí, ṣùgbọ́n tí wọ́n ò ṣe, ọrùn ìjọba ló wà, ọrùn ìjọba lẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ yìí wà, á bí wọn. If you think I'm just a researcher, then you are mistaken. This is not speculation. This is revelation. It's a knowledge you cannot contend with, knowledge you cannot defeat, knowledge that stands above every argument. It is the pure truth, the kind of truth that rises above falsehood and silence thousands of lies. I have not even started with my messages. Mi ò tí bẹ̀rẹ̀ rárá. I don't need to compete with you. I don't need to debate with you. This revelation will silence your lies because you are a distraction to the people of God. That is why I need to respond to you. My concern is about the sheep, the children of Jannah, to help them get back on the right track. And regardless the opposition, God's religion must prevail.